Good morning. Good morning, sir. Welcome to Barnabas Luxury Apartment, sir. Thank you. See, I'm getting married, so I'll be needing some rooms for my bachelor's eve. So tell me your packages. We have 3 different packages. We have a room and parlor apartment, a single room with AC, and a single room without AC. So the room and parlor apartment is 39,900 naira. The single room with AC is 29,900 naira. And the single room without AC is 24,900 naira. Okay, fantastic. We'll be doing the room and parlor apartment. So I'll be going for the room and parlor. About 4 of them is fine. Yeah, 4 is fine. 40 da. Me if a crowd say so fun. But then checking well our boys come me fe ko wa buru àwọn deji yẹn mi need one. Tó bá ní kó má bá mú shoot da ni o the crowd ni. Well, okay, for the room and parlor apartment, for the 4 apartment is 159,600 naira, sir. That's your account. I hope your bar is functioning and your kitchen is... Everything. All the rooms is equipped with kitchen utensils and everything. We have free Wi-Fi. We have a lot of things for you to enjoy. Fantastic. Sir. And the light is 247. Oh, fantastic. Yes, sir. So, money points. Okay, money points. Yes, sir. 586. Auntie, hold on now. It's like money. Yeah, now. 586 750 99 37. Yes, sir. Okay, Born Homes Luxury Apartment. Calm down, Jare. Just get told you to say I say, "Chee, Ebony Ray, your kitty, no lady. Oh yeah, chee." Eti bomole now. I know, yeah, it's okay like that. You know, you do, and you do. Kakpamora. Emma saw a picture in you. Ìyàwó sọ̀rọ̀lẹ́ àṣà gẹ́gẹ́ wẹ́rí lọ mọ́ra. Ìyàwó sọ̀rọ̀lẹ́ àkà mórí lọ mọ́ra. Ìyàwó. Yemi ba oya waya. Oya.
Wow, go kill. Oh, yeah. Abino. Oh, yeah. Sit down like this. Oh, yeah. Talo tuku. You're welcome. Oh, yeah. Oh, yeah. Oh, my goodness. Oh, my goodness. This is the day that the Lord has made. I will rejoice in it. The Lord has made. Farabalẹ̀ jàre, wo ni mo ń lọ lé àṣebáyé ṣàwà tán. But that's something me gbọ́dọ̀ sùn wọ́n ní kí n máa bọ̀ níta bá ti ṣe tán. Ẹ̀rí ẹ̀ pa mí quarter final ló ń gbà yìí àbí semi final gan. Gbogbo mo lọ lé dádì yẹn. Bí ẹ máa wọ ẹlẹ́mi látàlẹ́ ọ̀la mo fẹ́ mọ̀ kó dádì fẹ́ ṣe sí. Ẹ ṣe bó ṣì dọ́là náà. Ní sùúrù, you know the issue is èmi náà rò dádì lè bí wọn pé kó tiẹ̀ lọlé kó lọ. A lọ àǹtí ẹ ní sùúrù ẹ calm down. Ó máa lọ ó máa lọ. Ó mọ tó máa ṣẹlẹ̀ kò tí ó pẹ̀lú mi di 6, 7. Mo lè ní kí any of my friends lọ drop ẹ gan. Kọ́ lọ drop ẹ gan. And that will be better, Sha. Masha di lálẹ́. Adele lálẹ́ ìjáde. Pẹ̀lẹ́ alpha ṣaṣọ gan. I'm alright o mi mọ tó fa àwọn ẹ̀fọ́. Ìṣiṣi tó kàn fò kiri ni. Ìṣiṣi tó fò kiri ni ò jẹ́ kọ́ lọ yé. No kò ní àṣọ ọgbọ́n máa choke ẹ́. Hòtẹ́ẹ̀lì tí mo fẹ́ lò gan. Tí màá tiẹ̀ ti pàdé ni. Ibi tí màá tiẹ̀ ti pàdé ni hòtẹ́ẹ̀lì tí mo fẹ́ lò. And you will like the experience. This is very nice. Very very nice. Babe, are you good? I'm good. I'm okay. Mo wà okay. Everybody go tell you. Oh, definitely. Ṣáwọn náà. Kí lè lè bá yìí. Ẹ̀fọn yìí wọ́n fòfò wèrè gé àwọn ẹ̀fọn náà. Má wọrí o máa choke wa tí n bá bọ́ta máa padà ẹ̀fọn wèrè olórí burúkú lẹ̀fọn yẹn. O ṣe àkàn ọmọ ẹ̀fọn tó máa ń kọ́ ní mo lè ṣe ní ẹ̀fọn tí ò ti ṣoríire. Lákàn máa kun téèyàn létí àwọn ẹ̀fọn wèrè táyé wọ́n ti bàjẹ́. Àwọn olórí burúkú ẹ̀fọn. Bébì yájú àwọn ọ̀rẹ́ mi. Ẹ̀fọn yẹn a máa pa. Ọ̀rẹ́ mi ò ṣe. Ṣé o mọ bí họ́ọ̀lù táwọn David ò lò ṣó mọ bó ṣe rí? Inú mi kàn ṣáájú pa gbéṣẹ́ fún Lady. Ọlọ́run ní kò sọ pé ká gbéṣẹ́ fún. Lady ẹ̀ try. Ó try. Ó dọ̀la kó tó lè bọ́ sí news. Ibo náà bá. Ọlọ́run ṣe. Ó try gan. Gbogbo nǹkan ṣáà ti ń lọ díẹ̀. Báwo ni gèlè ẹ? Ó jẹ́ kí n pè é padà. Ẹ jọ̀ọ́, ṣé wọ́n ti gbé màálùú kejì dé ní àbí kí ló dé tó? Mi ì ṣọ́ ọ̀pọ̀ tí ìgbé kejì dé. O ṣọ́ ọ̀pọ̀ tí ìgbé dé. Ó dẹ̀ fi èyí tí wọ́n ń pa lọ́wọ́ sílẹ̀ nísàlẹ̀. Ìyẹn náà ò dáa tó. Kò sí nǹkan tó máa ṣe mo ṣe ìgòkè sínsìn náà. Nǹkan tó lè ṣe wà àwọn pípù yẹn burú. They can be mischievous. Wọ́n máa kó gbogbo màálù lọ náà máa fi egungun sílẹ̀. Wọ́n lè kó lọ mo ṣe ìgòkè sí ni. Ẹ má wọrí iṣẹ́ gbogbo nǹkan ó máa iná dà. Ìfún àtọwọ́ ọ̀rẹ́ wa kan wà ní Jùmárì wọn lè kó màálù lọ ṣọ́ wọ́n ṣeré ni. Ìyá ok ibo lẹ wá bá ọ̀rọ̀ tí họ́ọ̀lù dé. Ọ̀nà lọ̀rẹ́ mi ṣe ń sọ fún mi. Tẹ bá rí họ́ọ̀lù yẹn ṣé mo bí họ́ọ̀lù àwọn Davido ṣe rí ló ṣe ṣe yẹn tó ń gbé kiri yẹn kò yàtọ̀ síbẹ̀. Ọlọ́run ló ní kẹ́ máa rí ju owó. That is the right thing. Nǹkan tí mo expect láti orí gbogbo owó tá a ná nìyẹn. Thank God gbogbo yẹn yọ because a lè ní ọmọ tá a nífẹ̀ẹ́ tó yẹn ká má lè ṣe gudugudu méje àti yàyà mẹ́fà. Ó yẹ káwọn èèyàn máa wọnú hall báyìí kí wọ́n máa sọ pé ó ṣe gudugudu méje. Ó ṣe gudugudu méje tó bo nǹkan tí mo fẹ́ kàn ṣe lọ́la nìyẹn. That's nice. That's nice. I'm beginning to like the news. Ibo ni nǹkan kù sí báyìí kí ló kù tá a ti ṣe. Kò síbi kankan tó kù sí. Aṣọ tí yín ṣàti rẹ́dì. Fìlà yín náà dẹ̀ ti wà intact. Ti tán. Ọlálọ́lá máa jẹ́. Pẹ̀lẹ́ madam. Yes sir. Iṣẹ́. Ibì kankan wà tí ó ń ro mí níbi ọwọ́ ẹ̀yìn báyìí. Kí lẹ wá fẹ́? Wò bóyá
èèyàn lè fi bí ultimate kan rà. Oyè mi Master G yẹn náà ní. No, mi ò fẹ́ kó disturb ọ̀rọ̀ tẹ́yìn sọ. Èmi understand. Àtẹ̀lé wọlé bá yín wọ dẹ́yìn. Ìyẹn máa wọlé mi ní àpò wọlé ọ̀rẹ́ mi. Ó dà pé máa lọ àtẹ̀yìn ọkọ mi náà. Àbí kí ló fi Irọ́ kì í ṣe irú nǹkan tí ìwọ wọ́n lọ bá ní mi mójú lọ́kàn tẹ̀ràn. Jẹ́ kémi lọ àtẹ̀yìn ọkọ mi. Kì í ṣe èyí tí rẹ̀ ní lọ́kàn yẹn. Ẹ máa wọlé lọ mọ̀ ń bọ̀. Ibi gangan ni. Ibi gangan ni. Ṣòro ọkùnrin pẹ̀lú gbogbo wàhálà tí mo ti ń ṣe látàárọ̀. Ṣó yẹ kó tún ní ẹ̀yìn rò? Something kí ni èmi ìyá ìyàwó ọ̀la kí n má lè jó. Ẹ̀rùn tó wáyé wọn ń sìn wọ́n á rò pé wọ́n lọ́ọ́ bá ara wọn dé nínú gbogbo àwọn Hello, how are you? You come. What is already that junction from Lagos, Panama, Ayogaba, and Odunlade? Ìjà kò mọ̀ mà kí ń rìn di ọ̀sán ẹni abíire kì í rìn rò. Mo máa wá church o, àwọn family àwọn mi like church gan, mo máa wá church lọ́la o. From church, àwọn àjọ máa lọ reception. Wàá ṣe ẹjẹ́ ẹ̀yẹ òtẹ́lẹ̀. Daddy. Ẹ̀bùn. Yes, sir. Ìjàkùmọ̀ òkè ń rìn di ọ̀sán ẹni abíire òkè ń rìn lágbo ọwọ́ ẹ̀. Daddy, kò sí problem àṣìwà ń bẹ̀, kò sí problem sir, mo save. Mo sọ fún ẹ pé kẹ má sùn síbẹ̀ yẹn pé kẹ make sure pé wá sílé. I know, Dad. Òbòròbò dídí òmọ́lé kájẹ́ kankan yín ilé ẹni ó ta ni nìna. All right, sir. Máa tètè jí dé, sir. Dámiláre gbé mi wá. Ẹ má sùn síta ẹ wálé o. Yes, Dad. All right, thank you, Dad. Daddy Ẹ̀bùn, mo ti sọ fún yín, àwọn ọmọ yìí ò kì í ṣọmọdé. Wọ́n ń ṣọmọdé. Ẹ fi wọ́n sílẹ̀. Ọmọ táyé bá bí láyé ń pọ̀n. Èjì wo làgbàlagbà bẹ̀rẹ̀ jọ? Ẹ wo, wọ́n ṣe wà yẹn, àwọn náà ti mọ program ta ní lọ́la. Wọ́n dẹ̀ mọ̀ púpọ̀, wọ́n máa wálé. Ẹ ṣe sùúrù fún wọn. Ẹ wo ẹ fira yín lọ́kàn balẹ̀ o. Èmi fẹ́ lọ attend sáwọn tó ń bá mi dáná níta. Ṣé ti gbọ́, ẹ rọra relax. Màá rí yín later. Mi ò rọ́mọ ńlé kí n fọkàn balẹ̀. Ṣó dìgbà tí mi ò bá rí rẹ̀ kọ́kàn mi tó lọ sókè. This life is becoming another thing. 6,742. Okay. Tó bá ti jójú mi lọ́nà la mi lè jó mọ́. Joy is here. Tó bá ti jójú mi lọ́nà la. Tó bá fi mú ẹ jójú mi lọ́nà la sẹ́. Kí ni mo fẹ́ ṣe o? I really need to do something. Like tonight, Damilare Boto bá mi ní nǹkan. Báwo ni fẹ́ ṣe báyìí?
dẹ̀ lílé ni òfin lọ́rùn léyìí. Ìwọ tó rí nǹkan yìí tó fẹ́ kú lé lórí àwa tó wà sọnù lọ́wọ́ wa ń kọ́ kí ni ká ṣe. Mo ṣàmọ̀ pé lálẹ́ èmi àti Dámiláre gbọ́dọ̀ ní nǹkan. He must. Gbọ́dọ̀ bá mi ní nǹkan yẹn. Don't worry. Relax. Kókó gbàdá ni wá, bèrè iná dání. Ṣorí what? Ọtí lílé ìnáwó. Ẹ̀yin èèyàn lẹ máa ń pè ní ọtí, ṣùgbọ́n ṣoré mi, amúnú ẹni dùn ni mo máa ń pè. Yeah. Yeah, cheers. Cheers to more good life. Cheers to everlasting joy. Eh? Cheers to joy, happiness, and every good thing that we deserve in life. Yeah. Ẹ̀yin lẹ máa ń pè lọ́tí amúnúdùn lèmi máa ń pè é. Let me tell you a story that you don't know. Ṣé o mọ̀ pé mo ti wed rí? Holy mo. Yes. Ṣùgbọ́n ní alẹ́ ọjọ́ wedding mi, ọkọ mi fúnra ara ìlú lọ ra ọtí fún mi. Mo ní kí ló dé ọ̀nì? Ó ní because òun fẹ́ kí n free mi. Free ibi ti báwo? Èmi náà mọ̀ tí mo tó zip ẹ̀. Nígbà tí mo máa gbé kinní ìkara, mo kò rí pé mo bẹ̀rẹ̀ sí ní freedom of speech mi. I started talking, feeling on top of the world. The next day, ọkọ mi ṣe transfer 10 million naira sí mi. Mo ní 10 million naira for what? All because mo take alcohol. Mo wá wò pé ìwọ náà deserve treat like that. You deserve to be treated like that. Now, tó bá mọ tí ì sìn, àwọn olùkọ́ dá mi lára. Bàbá mi máa ń sọ pé ṣé lásán fún mi náà yóò sọ àmì náà. Òun gbọ́dọ̀ tún lè ṣe tójú báyìí lọ. Ó ti ń káàpù. Èmi tí mo ní kó ṣó trust me. Mo fẹ́ kó o ṣoríire. Ṣé n sọ fún ẹ? Àwọn ọkùnrin fún ọ̀sẹ̀ pé tí Yorùbá sí achieve lára wọn kó tó marry. Ó máa difficult thing about marry wọn. And I want you to achieve tonight. Ó ní láti gbowó iṣẹ́ lọ́wọ́ ọkọ ẹ̀ lálẹ́ yìí. Because tó bá ti délé sìn, kò sí nǹkan tó ń jẹ́ lójú pa ẹ̀mú ìdí síra tó ti rí ẹ̀ tán. Kò tó bá gbé ọtí ìkara, ó máa dàbí ẹni wípé òní ṣòro náà. Wàá wo pé báyìí, ní ìwà Dámiláre, wàá tẹ̀ máa ṣe àwọn àdúrà fún láti mú. Àwọn àdúrà yẹn dẹ̀ máa mú sí ẹ̀ kọ́kọ́ múná. I know you trust me and I trust you too. One more. Oya, olele. You feel me? Oya, one more. Ó gbọ́dọ̀ mú tán ni. That's my baby girl. Ìyàwó. Ọ̀rẹ́ bínú ọkọ àṣìbò. Kò sí nǹkan tó bè lọ́wọ́ Dámiláre lálẹ́ tí ò ní ṣe fún mi. Take more. Mo fẹ́ kó o jèrè ọkọ. Yes, now, àwọn obìnrin kan wà tó bá ti marry bá ọkùnrin òkìn attend sí wọn, òkìn fún wọn láti attention. But tonight, you're gonna have that freedom of speech. Wà bẹ́ẹ̀rẹ̀ ó dẹ̀ máa ṣe. I think I'm feeling good. You're feeling good? Yeah, exactly. You should feel alright. You should feel on top of the world. Àwọn ọ̀tẹ̀ ló máa wà outside of the world. You will feel on top of the world. Oya, tó bá mi gbé. Yeah. Orí pa jọ gbé ni. I'm a bride. You are a bride, now. I mean godmother. Bẹ́sì. Èèyàn máa ń mọ tí kéèyàn fi feel alright. You feel good? Yeah, I think I'm alright now. Oya wá lọ bá Dámiláre. Ó ti máa expect ẹ̀. Ó gá ti máa dúdé kó wá béèrè owó. Oya. Wọ́n máa wà nísàlẹ̀.
mi á máa dùn nínú ò ní báyìí. I feel alright. Dámiláre ń dúró jí. 100%. 100% kò gbọ́dọ̀ lé kò gbọ́dọ̀ jí. No! Ọmọ ìdílé lókè lóòótọ́. Dídé ọmọ náà. Ó ṣe yẹ kí o ṣe máa fi ìlélẹ̀. Máa rọra o. Gbogbo ẹ̀ kó lè dá náà ni. Dámiláre where you? Ó máa wà ń sàlẹ̀ ẹsẹ̀. Baby. Hello. Dámiláre. Mo gbọ́ kí ló ṣẹlẹ̀? Ìyàwó ẹ̀ ti ń bọ̀ sálẹ̀. Ó ti yó. Wá, ṣé o mọ ọmọ ni? Ìyàwó ẹ̀ wo ló yó? Wá bá mi lókè. Bọ́ọ̀ ló lé fún kí ni ṣé wá òkè ṣá? Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀. Mo dúró dé. Ẹ́. Ìyàwó mi yóò kẹ́. I feel good too. Ibo lè bú wálé wà báyìí gbogbo lè fún láti ṣe gbogbo àti wá. Ló wá wà ló dá. Mo bí tó wà àwọn ọmọ làwọn náà wá já. Ló wá wà ló dá. Ẹ̀ẹ́dẹ̀ ṣe àṣìkọ́. Wọ́jọ́. Hey, nice one. Ẹ̀bù, ó ti lọ fún bọ̀dá yẹn. Nice one. Lẹ́nu ìwẹ́ni, tó ya wèrè ní. Ó lẹ́ ní. Ìyàwó mi jáde ní yàrá ọkùnrin náà lọ́dí. Ó ní títù ìjọba ní ẹ̀rì. Wá.
hear you. I don't hear you. I don't hear you. Mo mọ̀ pọ́rọ̀ ìbá inú jẹ́ gan. Ó dẹ̀ bà èmi inú jẹ́. Mo mọ̀ pé bẹ́ẹ̀ náà ṣe bà àwọn ọ̀rẹ́ wa nú jẹ́. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé òkè òkè ń wó ruru ká wà ruru. O mọ̀ ní sùúrù náà. Àbí wá ṣe sùúrù ní ọ̀rẹ́ náà. At least bàbá ọmọ ti dá sọ́rọ̀ yìí. Wọ́n ti arrest bọ̀bọ̀ yìí. Nǹkan tó ṣẹlẹ̀ bí mi nínú tó nǹkan tó jábọ́ lẹ́nu rẹ̀. Bóyá sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ tẹ̀lé jábọ́ lẹ́nu wa kí ló ṣẹlẹ̀ wíwìrì gan. Bàbá ọmọ dá sí kí ló kọ́ bàbá yìí dá sí. Bàbá bá ti mọ̀ kí ló kọ́ mi. Kí ni tẹ́ pẹ̀lú bàbá yìí dá sí. Bàbá yìí dá sí ọlẹ́dàá yìí ni. Ọmọ bá fi jí mi lẹ́jọ́. Àlàyé wa kí ni yóò ṣẹlẹ̀ àfi ń dẹ́rù bọ̀ ó ti ṣẹlẹ̀ nìyẹn náà wàá gbà bí ọpẹ́ gbójú life goes on. Irú àṣẹlẹ̀ sí ẹ. O ti ń ṣe pé. Àgbà tó ní gbàgbà àṣẹlẹ̀ sí ẹ náà ọ̀rọ̀ tẹ́ sọ yóò make sense. Ọmọ tí mi ṣe láṣọ wò rí tí mi ní kọ̀ọ̀kan pẹ̀lú tí mo dúpẹ́ ó di alẹ́ wẹ́ẹ̀dì kí mi àtẹ́ tó dà nǹkan pọ̀ ó wá di pé bọ́bọ́rá wọ́n ní sàn ọmọ bá ẹkọ ìbáyé sọ ìkókò bí mi lódì mọ́ ni. Ṣé a máa bára wa sọ̀rọ̀ tì ní báyìí? Àwọn ọmọ kó ṣẹlẹ̀ sẹ́kọ̀ọ́ ni bàbá rẹ̀ sọ̀nà àwọn gbàdúrà kí ló ṣẹlẹ̀ sí ẹ̀ náà tó bá ṣẹlẹ̀ sọ́rọ́ mi òwe dùn pa. Whatever the excuse yóò bá jẹ́ láyé jẹ́ gbogbo náà London yẹn ẹjẹ́ lọ fáwọn oníbàárà gbogbo wọn gbé ẹjẹ́ lọ gba èmi olúwa tí bá dé ibẹ̀ kí àgbọ̀ gbé mi sí. Kí ló àbúrò ẹja wèrè ní wẹ́ẹ̀dì rẹ̀ kí ló ṣe ìbọ̀bọ̀ yìí náà kẹwàá ó ṣí èrè ṣá kí ló tó báyẹn ọmọ tí mi bá sùn tí mi fọ́kàn rí tí bí nìkan pọ̀ rí pẹ̀lú ẹ̀ láàárọ̀ wẹ́ẹ̀dì mi ò ní kò ṣẹlẹ̀ àṣẹlẹ̀ sẹ́bí ẹ̀ àlàyé ẹ wo kò lè ṣẹlẹ̀ fáwọn àbọ̀. ọmọ bá dìmọ̀ bẹ́ẹ̀ sọ yìí ó kàn mi inú dìmọ̀ ni ẹjọ́ ẹ wá máa lọ mọ́ nàdìgún mọ́ nàkọ́ I want day alone I need my money I want to be alone I want day alone I want day alone na I want day alone. Àbí o tí wọn náà bá bá wa sọ̀rọ̀ àmọ́ gbọ́ náà. Hello agídìgbò àwọn kan fẹ́ gbẹ́nu sí máìkì. Àbírù rọ̀dọ̀ ilé ìbáyìí àwọn lọ́wọ́ kọ̀ọ̀kan wọ́n dẹ̀ fi tí wọ́n kọ́ mi lọ́rùn wọ́n kálá àwọn ọmọ yìí wálé kò ní dà báyìí. How can we plan so much? Kẹ́ni kọ́kọ́ dá gbogbo ẹ̀rọ àrùn dáadáa wo nílé ìbáyìí o? Irú ọ̀dọ̀ wo nílé? Kíni? Kíni ni? Jọ sọ ara ẹ̀ this time around. Sọ ara ẹ̀ sọ pé mo ṣe sọ fẹ́ látàná bẹ́ẹ̀ náà ló ṣe ṣàgídí. Mo ní kẹ́ má jẹ́ kọ́mọ èṣù síta ọ̀làgbàlagbà ọmọ ni wọ́n. Now we are at a crossroad. Ọmọ àgbàlagbà ọmọ ti dọ̀mọ́ ìkéré báyìí. Look at yourself. Kí ni kò ṣe? You have always been useless. The only thing tó lè ṣe kò ju kó fọwọ́ pààyàn lẹ́yìn lọ. You are useless. You cannot think. I have important call. We shut up. Hello DPO. Oh, wonderful. God bless you. God bless you. Ẹ ti mú ọmọkùnrin yẹn. Good. Ṣé rí bí ẹ ṣe mú yẹn? Please ẹ tì mọ́lé until further notice. Tí anybody bá béèrè ẹ tì mọ́lé. Tí ìyá ẹ̀ bá béèrè ẹ tì wọ́n mọ́lé. Tí bàbá ẹ̀ bá yọjú, anybody bá gbìyànjú láti fún ní pure water ẹ tì mọ́lé. Anybody tẹ́ bá rí around ẹ̀, even kí ìyá ọmọ tí ó tọrọ ṣẹlẹ̀ sí ìgangan tó jẹ́ ìyàwó mi tó bá yọjú síbẹ̀ torí oníṣọkúsọ ni ó lè yọjú síbẹ̀ ẹ tì òun náà mọ́lé. I will call you back. Thank you. God bless you. Kí ló ṣe? Kí ló ṣe? Sọ̀rí wípé ọmọ ẹ ó ti kó ìdójútì burúkú wọnú family yìí wa not even my own family. Family ẹ àwọn dádì àwọn ọmọ mi ẹ ni wọ́n máa kọ sísàlẹ̀ wọn pé ọjọ́ tí ọmọ wọn ṣe wedding lo ìkọ̀ burúkú ṣẹlẹ̀ sí wọn. Can you see that? Ìwọ tó yẹ kó jókòó kó máa sunkún kí wọ́n máa bẹ̀ẹ́. In fact. Gbogbo tẹ́ǹtì, gbogbo hall, gbogbo kéèkì, ẹran. You don't have sense. Ẹran náà ni ẹ. Ẹran ni ẹ. Tí wọ́n bá ṣe kò yẹ kí ewúrẹ́ síwájú ẹ̀ dáhùn. À ń sọ wípé crisis wà. Pé gbogbo nǹkan ti bàjẹ́. Ni ó ní ọmọ tí òkúkọ́ máa ṣe ewé àkọ́ṣẹ́ igi àkọ́ṣẹ́ tó máa ṣe. Ó fail. Ó wá ní òpin àwọn wèrè kan. Àwọn idiot kan. Àwọn tẹ̀jọ́ ọlọ́pọlọ ló pè. Ó wá sọ. Oyin kọ́ mi. Nonsense. Ọmọ ìkóbá mi ó pa mí o. Ta ni màá pè? Ta ni kí n pè náà? Ibo ni màá ti bẹ̀rẹ̀? Gbogbo èèyàn ni mo ti pè. Kí ni màá
máa sọ fún àwọn ẹbí mi báyìí. Ká ní bí mo ṣe sọ exactly lẹ ti gbọ́rọ̀ sí mi lẹ́nu kò ní rí báyìí. Just look at yourself now. Just look at yourself. Bí o ṣe lajú tó, bí mo ṣe kọ ẹ tó, still ìfun ìyá ẹ ló choose láti jájẹ. Ìrẹ́ ó kàn fi ìwà rádaràda, ìrìn rádaràda, ó kàn fi disorganize gbogbo ìrìn àjò ẹ. Can you imagine? Ó wá dorí kodò bí ọ̀pẹ tí náà mú. Oh my goodness. What? Mi ò pé bóyá ká tún fi kún nǹkan tó ń ṣe. Nǹkan kan ò tí ì ṣe. Nǹkan sì ń rí àzà àti ṣe ni. Àgbàlagbà tó jí adìẹ kó tó jáde nílé láàárọ̀ tó wá padà dé lálẹ́ tó ní táwọn ará ní òtí máa kú. Ṣé kò tí òun kọ́ ló pinnu kátàkátà? Is she not the cause of everything? Ká ní èmi ló fi gbogbo nǹkan jọ tí ó ń tẹ̀lé ọ̀rọ̀ ẹnu mi tí ò fi ìwà burúkú jọ ẹ́ tí ò já fún ìyá ẹ̀jẹ̀ it won't have happened. Honestly, Daddy, you need to trust me. Me, my boy, you guys raped me. Jọ ṣé nínú ilé ẹ ló ti rèpè? Ṣé nínú fọ́gbọ̀n nínú ilé ló ti rèpè? Béèyàn ò bá rìnrìn àwàsà wọn ní Fàwùsà lọ́nà. Tí wọ́n bá fẹ́ establish ní rape ní court of law, wọ́n máa gbé pé ìbò náà ti rape ẹ, process wo ló fi rape ẹ, ìbòkè nínú gbogbo ara ẹ, ìbò náà ti yá lè kan náà. And besides, ó rape ẹ. I don't know how it happens. Mi mọ bó ṣe ṣẹlẹ̀ kó tí ẹ yé mi. Ó dẹ̀ ṣọ́ọ̀pù rape ẹ ni. Ó rape mi. He had carnal knowledge of you without your consent. 14 years. 14 years. DPO kò mọ̀ yẹn tẹ́lẹ̀. DPO tí mo bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ kò mọ̀ nípa ti rape. Kò mọ̀ nípa ti rape. Wàhálà tó cause lórí marriage nìkan ló mọ̀. Now since ti rape ti wọ̀ yẹn ó ní láti mọ̀ sí. Hello DPO. Ọ̀rọ̀ rape lọ̀rọ̀ yẹn. In fact ó wù dọ́pọ̀ mi seriously ni. Ó kàn jẹ́ pé tí gbogbo ò bá kí n ṣe bàbá ẹ̀ ni ibi tó ti wù dẹ̀ kò ní lè fi hàn mí gbogbo ọwọ́ ẹ̀yìn ẹ̀ báyìí gbogbo ẹ̀yìn ẹ̀ níbi ìdí ẹ̀ báyìí ó ṣe ọmọ yẹn léṣe gan ni. Bàbá wa àgbà ó ju yín dà àgbà yín ó dalẹ̀ ọ̀rọ̀ yín ò sì ní dàrú ẹ wò wọn ò ní bẹ̀yìn lẹ́bẹ̀ẹ́yà o. Ṣé rí èmi tẹ̀ ń wò yìí èmi ni àbúrò bàbá Kúnlé ọmọ tẹ́ ni wọ́n sọ mọ́ akóló ìjọba. Ṣé wàá rálá yìí ẹ̀gbọ́n rẹ̀ tí wọ́n bí tẹ̀lé ló jókòó. Kẹ́sì máa wò ó ọmọ òrukàn ni o kò ní ìyá kò ní bàbá àwa tá a kú fún rẹ̀. Wonderful. A sì mọ̀ pé ó ṣe tí ò dáa. Ẹ̀yin náà mọ̀. N tó ṣe burú jà Kúnlé náà ìwà sọmọ burúkú o n tó ṣẹlẹ̀ sí ilé rẹ̀ ló ti dọ́dọ̀ ọmọ yín. Ẹ wò ó tọ́sẹ̀ mélòó tá a ti ń wá Kúnlé nìsín. Ọ̀sẹ̀ kẹta rẹ̀ tá a ti ń wá Kúnlé. Nǹkan aburú tó ṣẹlẹ̀ sí olófà ìjọ ìṣọmọ burúkú láti lẹ̀. Mo pe aago rẹ̀ títí kò gbé àfìgbà táwọn ọlọ́pàá pè wá pé ó ń bẹ lákòótó àwọn pé n tó ṣẹlẹ̀ rẹ̀. Ìyá. Náà làwa ní àwa bá yín pé kẹ́ ẹ ṣàánú wa ẹ bá wa túlẹ̀ irú ẹ̀ ò ní sọmọ lọ́wọ́ rẹ̀ lọ. Ìyá ẹ̀ ní bàbá. Ọ̀gá ọ̀. Ṣé nígbà tẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ inú mi dùn àánú yín dẹ̀ ṣe mí lóòótọ́ because èyàn ò lè wà láyé kó má lọ́pọlọ báyìí káàánú ẹ̀ má ṣe bẹ́ẹ̀ ni ok ìgbà tí bàbá àti ìyá ẹ̀ ti kú yẹn tó jẹ́ ọmọ òrukàn yẹn ìyẹn ló ṣe ní kó rèpọ̀ ọmọ tèmi mo ẹ̀sẹ̀ kẹ́kẹ́ wá dúpẹ́ lọ́wọ́ mi ni wípé ọmọ tẹ́ ń wá látọjọ́ yìí o tẹ́ ẹ̀ rí o mo bá yín fi sí police station ní safe hand. Ṣé ẹ tiẹ̀ rí gbogbo ń tẹ́ ẹ bá wí ló bá wa lára mu
ẹ sọ bí tí ò bàbá yín lára mú bẹ̀. Iṣu wa ló tọwọ́ wa bọ̀pọ̀. Àmọ́ bẹ́ẹ̀ ṣe bá wa fi pamọ́ ọ̀dà ṣùgbọ́n tètè bá wa túlẹ̀ ẹ̀fọn ẹbẹ̀ ń burú. Ṣé fẹ́ ká tètè tú sílẹ̀? Ó tẹ́ alọ́rùn kẹ́ tètè túlẹ̀. Rape case ló ní 14 years ni. Tó bẹ́ẹ̀ ni. Ẹ̀yẹn bá ló fọ̀. Ẹ̀yẹn ló fọ̀ fún. Ẹ jẹ́ kó lo 6 tó kù fúnra rẹ̀. 6 tó yẹ pé fúnra rẹ̀ ló dẹ́ṣẹ̀. Wọ́n sọ ìdílé wa di ìdílé ẹlẹ́wọ̀n. Good. Ìdílé yín gan ìdílé rapist ni already. So tẹ́ bá move láti bí ìdílé rapist tẹ́ bá move sí ìdílé ẹlẹ́wọ̀n ó sì fi ń dáná ni. Èmi expect wípé ẹ̀yin ò ní tẹ̀lé àwọn torí ẹ̀yin gajà wọn lọ. Kára àwọn kúrú wọn ríran dáadáa. Ṣé ìka ti sọ pé ẹ̀yin gajọgbọ́n lọ ni? Now, mi ò bínú o. Mi ò bínú o. Because káde kí mo bínú, màá ti tún rot mi sílẹ̀ fún yín. Ajá? Yes. Mo dẹ̀ ní pitbull. Ìyẹn máa ń jẹ̀yàn lójú báyìí àti bí. Ǹtí èrò obìnrin kan. So bẹ́ẹ̀ ṣe wà yín sìn, káàdẹ̀ ṣì mọ́ bí tẹ́ gbà wọlé. Ẹ ṣì láǹfààní 5 minutes. Ká mọ́ lọ. Mi ò sọ pé kẹ́ lọ. Ẹ bá bá wa foríjì ẹ bá. Káṣà tí ẹ máa dúpẹ́ sí wa náà. Ọlọ́run ṣeun. Òun nìkan ni o. Ọlọ́run ṣàánú wa. In fact, bí gbogbo nǹkan ṣe ń lọ yìí. Ẹ̀bùn. Ma. Ṣé Dáre náà ló ṣe ń pè? Òun náà ni. Mo ń pe nọ́mbẹ̀ látọjọ́ ẹ kò gbé kọ́ mi. Ẹ̀bùn má ṣe ra ilé ṣe. Àbí? Mo ṣáà ti sọ fún ẹ pé kó o ṣe sùúrù. Ó ń take time ẹ ní. Mọ́mì, ẹni Dáre máa pè mí. Kò pè mí látọjọ́ ẹ. Mo ń pe nọ́mbẹ̀ ẹ kò gbé. Wo fi bọ̀bọ́ ẹ̀ lọ́kàn balẹ̀. Tírù kan báyẹn bá ṣẹlẹ̀, sùúrù lèèyàn máa ń ní o. Fúnra rẹ̀ ló máa fúnra rẹ̀ wá ẹwà. Kí ló dé tó ń gbé rẹ lọ́kàn sókè? Ó ṣé ọ̀rẹ́ mi. Bóyá níṣe tí wọn náà tún bá mi sọ fún mi sí. Bóyá ó máa lè fi rẹ̀ lọ́kàn balẹ̀. Mo ti sọ. Kò tí ì pẹ́ ṣé bóṣù kan péré ni. Ẹ kò take time ẹ. Èmi wà ṣọ́ọ̀pù ẹ fúnra rẹ̀ ló máa pè é padà tó máa fẹsẹ̀ ara ẹ̀ wá sínú ilé. Ṣé sùúrù? Pẹ́jú. Ìwọ ọmọ yìí má máa kó bá mi. Ẹ bá mi bí ọmọ yìí. Tí ẹni sùn tí gbogbo ẹ̀ bá délẹ̀ tán sí, ọrùn ta ló tún máa dá sí. Èmi náà ni. Èmi ni. Má máa fẹ́ kó ṣe rẹ léṣe. Ṣàánú mi. Dáre máa wá. Èmi mọ̀ ó dá mi lójú pé Dáre máa fẹsẹ̀ ara ẹ̀ wọnú ilé ìwà. Wá ẹ wá. Ẹ jẹ́ a ṣe sùúrù o. Bisola, look, nǹkan tó ń sọ òfin tààtàrà yé mi kò really make sense because kò ṣe nǹkan títí gbọ́dọ̀ bá gbọ́n ta nǹkan tó make sense nǹkan tó ń sọ mistake tó wáyé tọ́lẹ̀ gbọ́dọ̀ ká mọ́ díẹ̀ kí wá ní kó tó wá padà bá mi tó wá tún fẹ́ máa karamọ́ nǹkan tí kò lọ fún sọ pé olóyún àṣeyẹ kí rẹ̀ dòyún ni kí náà sọ kí náà bára fà bára jù ẹnu láì fi rojọ́ ẹdú láì fi jókòó sọ àmì kò ṣe gbọ́n ta náà ṣe máa ti wọ́n ṣọmọdé náà ó dẹ̀ ti wáyé wọ́n nìyẹn tó yẹ kó tẹ̀ débi kó sọ fún mi rárá nǹkan tó yẹ kó ṣe lẹ́yìn mi kò kàn gbé nǹkan báyìí ṣẹlẹ̀ mo dẹ̀ ti sọ̀tẹ̀ ó wá lọ lóyún ó ṣe máa lóyún náà ṣé ó ṣe gbọ́n ta ni ọkọ àbúrò ẹ̀ ló lóyún fún kò make sense náà kò make sense rárá. Olúwadámiláre. Mo ń gbọ́ ẹ. Èwo gangan ni ò make sense ńbẹ̀. Gbogbo ẹ̀. Èwo ni ò yẹ ṣé ti wí pé ọmọ ẹ ń bọ̀ lọ́nà ni àbí torí pé mo love ẹ. Má ti pè lọ́wọ́ mi o kò sí everyday kò sí ṣe chance kankan pé o sọ pé o lóyún fún mi I'm not ìṣọmọdé náà tí wọ́n lọ máa kọ́ yìn àyìn àwọn ọkùnrin máa ń rẹ́ mẹ́fà wọn sọ pé àwọn lóyún. Àgàn ló yìn ẹ́ Ọlọ́run ti bá mi ṣe Ọlọ́run mú ẹ wá padà fún mi. Olúwadámiláre you dislowered. àtẹ̀gbẹ́ wá fọkàn mi bá ṣe èrò ṣé o mọ̀ pé ó stubborn? sọ́n tó fẹ́ sọ ọmọ omi ìlú wà nìyẹn. You dislowered me. Mo tẹ̀ ti sọ láàárọ̀ ọjọ́ mi wípé lẹ́yìn ẹ̀ ọkùnrin kankan ò ní gorí mi mọ́ and I keep to my promise mi ò dẹ̀ ní ṣe náà tí màá fi kú èmi àti ẹ̀ kan báyìí ni o. ṣé ọjọ́ tó pàdé èmi àti goddaughter mi àbí kí ló pera yẹn I was very mad. ó kàn mí. bọ́ mo wò pé òkè jẹ́ kí n kọ́kọ́ ilé ẹlẹ́yọ̀rọ̀ náà kí n fàbọ̀ fẹ́ lẹ́dìẹ̀ ni mo fi ṣe lọ́jọ́ yẹn pé òkè kí n jẹ́ kó ṣe fẹ́ náà. madam ẹlẹ́dìẹ̀ bó ti tẹ̀lé ẹ̀sọ́ mo fi ẹlẹ́ mo ṣe báyìí àwọn boys tó. Damilare, what are you talking about? I'm talking about the fact that you are not. Mo like ẹ o. o mi ni kò like ẹ mo fẹ́ ní sọ mi like ọ̀tọ̀ ló like ẹ mo bẹ̀ kò like ẹ a ní kò gbọ́ mo lọ wá ọgbọ́n dá sí wèrè tó wà ní ẹ o ṣáà ṣe bébí Damilare kan kiri
what's the meaning of this trash wọ́n náà tó ń sọ lẹ́nu tó ń jáde lẹ́nu ò sọ sọ́wọ́ kò gbóhùn rẹ̀ kò bí ọ̀rọ̀ gidi ni. Olúwadámiláre mo nífẹ̀ẹ́ mo dẹ̀ ti lóyún fún ẹ. Hello, listen to me. I am not joking right now. èmi náà di kò ṣeré náà ọmọ bá kó lórí ẹ̀ náà kò lọ báyìí náà kí ni wọ́n fẹ́ máa pọ̀ ládùúgbò ọmọ ọlọ́mọ máa gbé kíní kò bí káwọn kíní kò bí jáde afárá lùmí jáde àdẹ̀kọ́ parẹ́ mi land right mo sọ olóògbé kí ló ṣe. treat me right wọ́n máa affect ọmọ yìí. ẹ mọ ìwúlò affect ọ̀gbẹ́ni kò bí máa tó ọkọ fún mọ ṣeré ni wọ́n bá mi di ẹni wo ti di ẹyẹ ọrùn báyìí máa ní ìṣọ́ọ̀bù olóyún ọ̀bọ̀n olóyún wà á jẹ́ lẹ́yìn ẹsẹ̀ wà á jẹ́ wo ó dẹ̀ ṣe bí kíní ó dẹ̀ ronú ayé rẹ̀. gbogbo àwọn tó olóyún yìí náà tẹjọ́ lẹ́ńfẹ̀ẹ́ra yín tẹ̀ ṣe báyìí wọ́n nu wọn ló sọ fún ẹ pé òun lóyún. kò sí kankan tó máa ṣe mo máa bí ọmọ inú mi ó dẹ̀ máa jẹ́ orúkọ ẹ Olúwadámiláre Junior kò sí nǹkan tó fẹ́ ṣe àyàmùtẹ́lẹ̀ tó rántí. kò sí bẹ́yẹ bẹ́ẹ̀ ṣe tó láyé ìní wọn tẹ́fẹ́ gbà bá káṣí ní bàbá yìí ó dá mi lójú ju ẹni tí lọ bá wo sórí Madrid ọmọ mi ní ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ ni sísì ìmánu yìí àti Camino àti Bernabeu ó máa ń lọ ipa. ọ̀gbẹ́ni sori bákà tó ń sọ ẹ̀ wọ́n bẹ́ lọ́dọ̀ Arsenal. ẹ níbo rẹ́kọ̀dù olùbí jọ̀jẹ̀ ìjọ ọ̀nà ti gba trophy last ẹ̀yin tẹ́ ẹ mọ bí boy celebration of trophy ọmọ ṣe rí mọ́ ẹ ti gbàgbé ẹ. táwọn tó ń jẹ trophy bá ń sọ̀rọ̀ ẹ̀yin ó yẹ kó máa kéènì. máa wọ̀ ṣíkà gbélé. ó yà outside betting wà láwùjọ ní pé kí ni sori kọ́ Arsenal àti Madrid papọ̀ sórí street papọ̀ fún mi lálẹ́ márùn-ún sori kọ́ mú Madrid àti Arsenal kọ́ ìgbìmọ̀ yín papọ̀ sórí street pàtó yìí. bákan máa kì í ṣe eré ọmọ mi what's up hi there oh no hey hi what's up ṣé wà okay hello how are you what's good it's so pretty àbúrò ẹni quite interesting kí ló ń ṣẹlẹ̀ your what's your name ẹ̀bùn ìrìn ẹ̀wọ̀n ojú ẹ̀bùn lè spain fún mi ẹ̀yin ló ń dàgùn kọ́ my dear ẹ̀bùn jọ fún mi ní few minutes ẹ̀bùn ibi jáde say mother area sister ni na go bad no ní so hold on má ṣe báyẹn mo fẹ́ ra recharge card fún mi ọ̀fin nọ́mbà ẹ̀ sí mi. Madamláre ọmọ pé sì gan pẹ́ máwọn èèyàn kan ẹlòmíì máa pè pedophile yìí. ilé pedophile kì í ṣe ọmọdé báyìí náà ìdí ìyá kan náà kọ́ ló bí náà kò matter ẹ̀bùn I'm calling you èmi mò ń bẹ̀ ẹ̀ store ẹ̀ Olúwadámiláre báwo ni wọ́n pè mí ní popular D anyone is fine. Take care. My bye sọ̀rọ̀ now. Chat me now. All right, babe. Be fine. Take care. I mean, show my over chill over anything. Do you want to chill with the big boys? Oh, okay. You guys are leaving. All right now. Take care now. All right now. Bye. All right. You may leave. You can just go. Boom. Ọlọ́run bùn ẹ o. Àwọn èèyàn wà mí. Inú mi nìyẹn. Ṣé mo ní láń lọ ẹ ṣàrà fílẹ̀ ṣé nǹkan tí mo rí lára ẹ lè rí Ọlọ́run orúkọ rò ẹ̀bùn ni ní bó ṣe owó yẹn sọ àdìbò ní bàkà ọ̀rọ̀ Barcelona yẹn sì wá. Yeah, you say you want to see me, so mo ń gbọ́ ẹ kí ló ṣẹlẹ̀. Sorry, mo mọ̀ kó like gan. Mo rí kó like but you can only date her on one condition. Mo fẹ́ yẹ̀ wọ́n lọ fún mi kọ́. Mo serious mo ṣeré o. Okay, you know what? Mo gbọ́ condition ẹ. Okay, tó bá mọ̀ pé o fẹ́ fẹ́ we start our relationship from where we stopped. How is that even possible? Èmi àti ẹ̀ máa date. Calm down babe, èmi àti ẹ̀ date báwo. Ìwọ ló fẹ́ náà rẹ sọ pé real sister ni dídì náà so báwo ló yẹ máa sound kí n máa fẹ́ wà àti ìjọba yín wà àti real sister. Ó ń ṣe blood sister mi. Ọmọ bá kú lórí ẹ̀ náà kọ́ tó sẹ́yìn lọ kò make sense. Wá màmá yìnyẹn real sister ẹ̀. Ọmọ bá mo ti yìnyẹn sẹ́yìn lórí yìnyẹn máa fi yìnyẹn ṣọpẹ́. Ṣó yẹ irọ́ jẹ́kẹ́lẹ́ gba yìí tiẹ̀ dalẹ̀ táìmù yìnyẹn ti yìnyẹn jẹ́ yín ọmọ ọlọ́mọ. Bàbá lè sọ̀rọ̀ yìí náà àwọn náà wà lè fẹ́ rí màmá rún ọmọ real sister ẹ̀ bàbá wo ni ẹ. Ọmọọba èmi dẹ́ni mi ò yìn mọ́ má jẹ́ kó kàn mí ọmọ kan tó lè dálẹ̀ má ká yí ìdúró ìtàláwọ̀ àwọn náà ní ti lù díẹ̀ láti mọ́ra àwọn tó ká tó fà kọ́ máa ti gbé kí wá kó táyé kọ́ ìpadà sí ọmọ bá mi ṣe kó bá tiẹ̀ lọ jàre máa wo orúkọ condition wo ni wá ń bí kí ló máa ń ṣe agídí ẹ̀yìn náà kọ́ òfilẹ̀ ó ń ṣe ọmọdé mọ̀ náà kó tó má ṣẹlẹ̀ rí farabalẹ̀ bóyá ní condition ni náà ní condition má jẹ́ kó kàn mí ó mọ ọkọ̀ tó máa dálẹ̀ ẹ̀kan péré ìtàláwọ̀ ẹsẹ̀ ní adé mẹ́ta inú mọ́tò bá wò mo máa ẹ̀ṣẹ̀ fún ẹ́ date tó máa wá tó máa gbà ní eléyìí kan tó ò lè kọ́ di mú báyìí kọ̀ kì í mọ́lẹ̀ báyìí náà ṣe ni máa fún ẹ́ date so date bá fún ẹ ló máa work on I go reconsider but na one as you get condition I get condition too bó ṣe wà ẹ̀kan ni máa yẹn last ẹ̀kan ni máa yẹn I no fit dey yin you dey go na one time I go máa ẹ lẹ́ẹ̀kan adé gbójú
Why? Ibi mo ye fẹ́ nìyẹn ọmọ ẹ̀gbọ́n mo fẹ́ gbóríyìn fún ẹ̀kan ni ọmọ bá sílẹ̀kùn bá tẹ lọ́rùn bóyá kó da gbogbo ẹ̀rú. Ọkọ mi kò ń bẹ́ẹ̀ o ti náà gbàrà náà gbòòrò náà o wá dé oníkíní kan ṣé mo ye fẹ́ sí mo bá ẹni ó bàdà mí yàn fẹ́ gbọ́kàrà wọ bí arúti ọ̀nà ẹ̀bẹ̀ láti di gbáyà akọ̀dúwẹ̀. Ọmọ bá fi swear to God àwa náà sọ̀rọ̀ ọlọ́run má fi báìbù bùrà ń gbà mí. Ó ní ká ṣe èèyàn máa ṣe ìṣe ìjọba ìta nìyẹn. I don't do shit like that. Mo máa ń mú date fún ṣìnà mi ni. Mi ò hurry nǹkan mẹ́ta ni máa ń bọ́ sí òòṣe. Mo bá fẹ́ ṣe pù mo bá fẹ́ jẹun àmọ́ fẹ́ máa ìfọkànbalẹ̀ ni mo lè gba túbẹ̀ ní àpamọ́ ẹ̀fọ́ mọ̀ kan. Wọ́n máa kánjú ní mọ́tò wọn máa kúta lóko káyì farabalẹ̀ condition yẹn ní sùúrù tó kàn bẹ́ẹ̀ wèrè gan. Ìwọ ló máa gba hotel ṣé o gbọ́ mi o lè máa ṣètò drinks máa mu tó máa ń kára mi jí condition kan tó lè gbé mi gbé pẹ́ẹ́lí nìyẹn because ordinarily mind mi ti kó lára ẹ̀ máa ṣe máa imagine yẹn bo ni kó tó gbé máa down bí ilẹ̀ tó lè down yẹn máa láti wà òkè gan so máa ra drinks máa rọ ọtí yẹn máa sọ ọtí tí máa mú fún ẹ. Gbogbo kìíní ìlú lè afford. Mo lè afford ẹ̀ bọ̀ wọ́n ló fẹ́ rún mi náà tó wáyé mi náà mò ń tó ṣe wá fún mi ní ìṣòro abó ṣe fẹ́ra bó ń kọ̀ mí náà lè ṣe normal nǹkan tó mi náà fẹ́ ni ọba fẹ́ ọmọ bá ṣé òfò fẹ́ rún mi ó ṣe fẹ́ fún mi lẹ́nìtì ni ọkọ̀ máa rún mi lọ́fẹ̀ẹ́ ni náà so normal o máa gba hotel ó lè máa ṣètò drinks máa mu you want chop me now àti báyìí mo fẹ́ rún ẹ̀ sì wá wá ẹyin dẹ́ẹ̀dẹ́ bàjẹ́ ìgbà yẹn máa dé lẹ́hún tàbí ẹ̀ máa ọ̀dà pàǹdó yàm ẹ̀ máa lẹ́sìn fẹ́ bullet méjì ọmọ bá so if you no fit do am I no dey do na wetin I wan stop be that one I no fit dey do this kind thing no dey do near me káyì. Má tẹ̀lé mi èmi kọ́ mo ní mọ́tò ṣé mo jẹ́ bí arúgbó ni wọ́n wá lólè ní ọmọ wa kó mẹ́jà rí. Tani. Ká sọ wa. Kí ló ṣẹlẹ̀ náà? Stop now. Kò sẹ́nibọ̀dì nílé. Kò sẹ́nibọ̀dì nílé. Bá mi pè dá. Wọ́n sí ara àdán ti páàkì gbẹ̀rù wọn pátá kúrò nígbà. Láti páàkì ẹ̀rọ ó kò nígbà. Bẹ́ẹ̀ni. Kò dẹ̀ sọ fún mi. Ẹ̀dí ìwúrò wọ́n rán mi sí yín gan. Irú àwọn ibi kérò dábìlá yìí máa ṣe irú àwọn ìwà ọmọdé. Ẹ̀pọ̀lẹ́. Sorry. Báyìí délé kẹ́ ẹ lògbó ṣẹ́gbọ́. Ẹ wá máa lọ. Mo bá. Sorry. Ẹ̀pọ̀lẹ́ ẹ tètè ẹ kọjá. Damilare. After tó disflower mi, mo dé sọ fún ẹ, mo lọ́kùnrin méjì ò ní gorí mi láyé mi. Damilare why? Má jẹ́ kó yẹ pé aṣọ tí pè bá bọ́lẹ̀ kò sí bàbá ẹni tó lè wọ̀ tí máa fi kú. Ọkùnrin méjì ò ní kéré. You think I was joking? Àdàbà pògèdè bí ẹni pé ẹyẹlé ògbò ẹyẹlé gbọ́ ọ títìrì ló tìrì àǹtí Bísọ́lá ẹ̀gbọ́n àdúgbò ẹ ṣé mo dúpẹ́ o gbogbo ohun tẹ́ ẹ ṣe fún mi ẹ̀san tó yẹ yín Ọlọ́run á bá mi san yín àmọ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ kinní kan dájú pé àṣegbé òsì àṣepamọ́ ló wà. Torí pé à ń háìdì ẹ̀ tẹ́lẹ̀ náà ni Ọlọ́run dẹ̀ ti fẹ́ kó o mọ̀ náà ló ṣe mọ̀ yẹn. ẹ ṣé mo dúpẹ́. Honey, God bless us. Kò ṣì dá. Ọlọ́run dárí. Ọlọ́run ti kà mí. Gbọ́dọ̀ ká yìí kí lè dé ìgbà yìí. Bóyá tọ̀ mẹ́rin jọ́kì gbogbo bí má bẹ̀rẹ̀ rè o ti dákun wá ga tán. Ọ̀gbẹ́ni dìde lórí mi. Wà láì kó sí tó lè ṣe ara mi ò lè mú. Mo fẹ́. Àti wíyìn ní wọ́n dáadáa.
wípé Dáre àti Bísọ́lá lè ṣe nǹkan tó yẹ. They can be as devilish as this. Pẹ̀lú bójú àwọn méjèèjì ṣe jẹ́ tù yẹn. Ẹ dúró ná. Ṣé kìí ṣe lady tí ìrẹ́ àti ẹ̀ máa ń pera yín ní sister yẹn ní Bísọ́lá yẹn? Tó sojú bí èyí tán fi ń kan lé ìṣó yẹn. Lady tẹjọ́ máa ń tẹ̀léra yín kiri bí àgùntàn gọ̀ọ̀nù yẹn. Imú mà níkà o, kò jẹ́ ká gbóòórùn àṣebí. Àwọn èèyàn kan wà tí appearance wọn ò ní jọ ìwà wọn. Yes, I can remember now. Bọ̀dá Kàmọ́ tó jẹ́ bíi distance cousins sí mọ́mì ẹ̀ ní family wọn. Bọ̀dá Kàmọ́ náà ojú wọn nice but wọ́n máa ń gbẹ́ràn. Kí ni wọ́n sọ kí lẹ̀ ń sọ náà? Until ìgbà tán jí tẹlifíṣàn ọlọ́pàá náà tó kà prove wọn lólè. Ẹ wò ó, ṣé ìyẹn là ń sọ ń bí ni? But ẹ dúró. Ṣé mọ̀ pé Bísọ́lá yìí nobody can ever believe kò lè ṣe irú nǹkan báyìí. Ṣé ọmọ ẹ̀ ní malaria ni? I hope this is not what I'm thinking. Huh? Alpha! There is fire on the mountain. Mommy, kò kẹ́ ṣe malaria ló ń ṣe sister Ibùn. Because nínú àwọn test tí mo carry out, mo rí pé sister Ibùn ti wà 6 weeks pregnant. Pregnancy? Yes. Ọmọ ìpa mi. Mo ti dáràn. Ẹ ṣé àǹtí. Yes, ma. God bless you. Ẹ wò, màá ṣe transfer owó ìsàkáǹtì yẹn. Okay, ma. Okay, ma. Sister Ibùn. Kẹ́tẹ́kẹ́. Ẹ̀bùn oyún ọ̀sẹ̀ mẹ́fà mo ti dáràn. Ẹ gbà mí àfìgbà tọ́mọ ìkó bá mi. Dúró ná, olóyún ọ̀sẹ̀ mẹ́fà fún Dáre àbí kìí ṣe same Dáre yìí náà ni àǹtí àdúgbò ẹ̀yẹn náà lóyún fún? Ẹ̀bùn ti dójú tì mí. Mọ́mí mímí lóyún fún Dáre. mímí kí ni mímí? O lóyún fún Dáre? Ibo ló ti wá róyún inú ẹ? Kọ́kùn òde mi àti Dáre pọ̀. Tí n bá fi ọwọ́ méjèèjì tí n bá fi pàdé ẹ̀ ní ojú, ṣó yẹ kó máa fara pamọ́ fún mi? Ìwọ ọmọ yìí ò dẹ̀ ṣàánú mi. Ò dẹ̀ ṣàánú mi. Mọ́mí tẹ́ bá gbà mí gbọ́, tá ni mo fẹ́ sọ fún? Mọ́mí mi lóyún fún Dáre. Ìkókùn pé mi àti Dáre pọ̀. Plan mi àti Dáre ní pé alẹ́ wedding la tó máa ní nǹkan kan pọ̀. O lóyún fún Dáre. Ìyá oníyà tí wọ́n set sílẹ̀ ó kàn lọ plọ́ọ̀kì ẹ̀. Ìwọ kò jẹ̀yà ìmọ̀dí lórí ọ̀rọ̀ tó mọwọ́ tó mẹsẹ̀ ṣá. Oh my God. Life is wonderful. Gẹ́lẹ́. Ṣebí kọ́lọ́ má jẹ́ ká rí àrùn fẹsẹ̀ sí. Kọ́lọ́ má dẹ̀ fi nǹkan tí a rò kó fi bà nǹkan tá à ń rò jẹ́. Ṣebí jẹ́jẹ́ mi ni mo bọ̀ láti ọ́fíìsì. Mo dẹ̀ wọ bedroom mi. Mo bá rí best friend mi àti ìyàwó mi lórí ara wọn. Ẹ ṣe mí léṣe ni. Ọ̀gá. Ṣé wàá pa? Dèdèrè lọ́kọ ẹ̀ yìí o. Ẹ stop náà. Ọ̀dẹ̀ òpònú amukun mẹ́kọ̀ọ́ mà níkẹ́. Ẹ stop. Wà á dúró nǹkan tó miss. Gbogbo ẹ̀gán lásán pàdéèdì ni. Dèdèrè àgbà. Pété a máa pọkọ mi ní ọdẹ, ó mọ̀ pé wọ́n á sì jọ ẹ lọ. Ó mà ti ń là mọ́ mi nìyẹn kẹ. Ìgbà mélòó ló kó títí bọ́dẹ̀ ẹ̀ sábẹ́ bẹ́ẹ̀dì náà tí pọ́kọ mi lè ṣe tàtẹ̀gànlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n
torí ẹ̀ ló ṣe wá ń ta sí bẹ́yìn ọmọ tó hàn sí bẹ́yìn. Bọ̀wọ́ náà ti confirm pé mò ń tẹ̀ dò. Ń try. Mò ń tẹ̀ rìn. Bọ̀dé ṣó máa tẹ̀lé mi lọ sílé ọlá ní birthday ìyàwó mi ká sọ pàṣẹ kékeré àbúrò ọ̀la kó tó tẹ̀lé mi ọlá ló máa tẹ̀lé mi. Oh, who is this? Ọlá gangan birthday now. Okay. O fẹ́ plant àwọn kankan sínú ilé àbí? Okay, mi ò gbọ́dọ̀ jẹ́ kó mọ̀. No problem, I'm coming. Jẹ́ kí n pè ná. Màá pè padà. Ṣé o sure pé ọkọ ẹ ò ní tètè délé ni? No, sorry. It's like my phone is. Hello? Hello, babe. Baby, what's up now? I'm good. Mo wà okay. O ti ń bọ̀ ni? Okay, my love. See you soon, my love. Oh, thank you, baby. Thank you. I love you so much. Love you. Bye. Ó di aago 6 gbáko kó tó dé. Báwo ló ṣe mọ̀? Mo ti abiṣẹ́ tẹ́lẹ̀ tó ti sọ fún mi òun rí tó ń gbá table tennis pẹ̀lú àwọn colleagues àwọn staff ẹ̀ máa ní pé jẹ́ kí mi náà wá gbá table tennis pẹ̀lú ẹ̀mí báyìí. Mo gbádùn ẹ̀. Ẹlẹ́kẹ̀ rúdú ti sọ kúrú ó ti gbé sọ. Iṣẹ́ ò bá ìpẹ́ ẹ̀rẹ́fẹ́ ìpèsè. Jẹ́ ká máa lọ sí. Jẹ́ ká pàdé. Màá pàdé ìyá abẹ́ bíríjì. So àjọ máa lọlé. All right. No, you need to play more, Jerry. I have to go. I'm sorry. The father will continue. Oh, yeah, ma worry. Jẹ́ ká play DS, ma worry. Yeah. Ọmọ ẹlẹ́ẹ̀kejì tún ó bá nà gan. Ó jẹ́rìí mi pé lákọlò gidọ́ mi wà. Èmi náà yìn tó bá gbọ́ mo yìn ẹ̀ bá ń ga. Mo yìn. That's why the movie end up sí hotel ní ọjọ́ Saturday yẹn.
Nothing in this world is a coincidence. Gbogbo nǹkan pátápátá lọ́lọ́run ti predestined. You see, life. Ó ní way bó ṣe máa ń ṣe nǹkan. Our God is a wonderful God. Wo bí kinní yẹn ṣe wọnú ara wọn bí òwú aláǹtakùn tó ṣe látàgbà. Ìyàwó tí rẹ̀ fẹ́ ní ṣùlọ́kà òun lẹ́nìkan náà nínú ilé ẹ̀. Ó tún fi ṣe ìwé òun ló fi gbà. Àwọn Dáre, àwọn Bísọ́lá táwa ń fojú èèyàn gidi wò, wọ́n tún ṣe èyí tó ṣe fọ́mọ tiwa ẹ̀. Àṣeránhun gbó, àṣeránhun tọ́, ó ṣe ránhun wọ̀lú, ó ṣe ránhun dàgbà. Ìwọ ṣe ránhun dòtẹ́ẹ̀lì, òun ṣe ránhun wọ̀ yàrá ẹ̀. Can you imagine? Èyí tó wá ṣe pabambarí bẹ̀, one night, one shot, ìyẹn tún lóyún. Just one shot. Ẹlòmíì máa lo 6 months lórí ẹ̀ kò ní róyún. Just one shot, ìyẹn tún lóyún. Ó túmọ̀ sí wípé Ọlọ́run ti ní plan kan fún wọn tẹ́lẹ̀. A jẹ́ pé nínú kádàrá wọn gangan, àwọn ni wọ́n kánjú kọjá kádàrá. Ibi tí wọ́n ń lọ gangan, àwọn gangan lọ́kọ àti ìyàwó. Can you imagine? Mo congratulate you. Ṣẹ́rí àṣeyí òwú lọ́lọ́run. Wọ́n bá ṣe wù ní ṣe é máa ń sọ láàrin. Ó sàmọ́ sí tí ò dá sí kàlẹ́ tiwa. Ṣé wá rí bàbá àtẹ̀yìn àti ìyá? Ẹ̀yin mo fẹ́ bi léèrè pé kí wọ́n á lè ṣiṣẹ́ báyìí. Kí ni ṣíṣe kẹ? Ọkọ rẹ̀, ìyàwó rẹ̀, ká mọ́jọ́ wedding ló kù. Impossible. Wọ́n lè mọ́jọ́ wedding. Kó lè ṣeéṣe ọjọ́ wedding kẹ̀. Ṣé wọ́n ti gbàgbé ni? Bàbá tó lọ kí ọmọ ẹ̀ nílé, eléyín gangan tó gbé ọmọ báyìí tó fẹ́ ju ọmọ sókè, tí àwùjẹ ọmọ tó lọ gbá eyín tọmọ kù. Next time tí wọ́n máa padà tún ọmọ bí báyìí tó fẹ́ gbé ọmọ jó, ó gbé báyìí tó bá ṣe ní lẹ́ẹ̀kan kò gbọ́dọ̀ ṣe ní lẹ́ẹ̀kejì mọ́. Tó bá ṣe ní lẹ́ẹ̀kan. Wedding la plan tí wàhálà burúkú yẹn fi ṣẹlẹ̀. Ẹ gbàgbé ọ̀rọ̀ wedding. Ẹ ti fẹ́ra yín, mo ti fà yín fúnra yín. Ẹ máa fẹ́ra yín lọ. Mo ti fàwọ́ náà fún. Àtàwọn padà dáná yín. Ìrántí ọjọ́ yẹn. Ìrántí ọjọ́ yẹn. Èèyàn gidi dẹ̀ ni rẹ̀ àti sísá ẹ̀ tó wà yẹn.